Africa Content TV. Kọ́tà àwọn kan wà ògbó tó tọ́nà ògbó màmí wọ́n. Àwọn kan ògbó tó tọ́nà ògbó màmí wọ́n. Kọ́tà àwọn ògbó tó tọ́nà ògbó àlàmú. Àwọn ògbó tó tọ́nà ògbó màmá rẹ̀ wọ́n. Àwọn làlájí wá sí òbí àyíké. Kọ́tà báwo ni ọmọ ojú sẹ́jọ́ rẹ̀ ògbó tí ń tọ́nà ògbó làyìnbó. Kọ́tà ògbó tí ń tọ́nà ògbó àlàbí. Ẹgbẹ́ náà ó máa lọ́mọ ìyàwó àtọ́bì ní ìpàdé dáadáa. Kọ́tà Kọ́yọ́ pẹ̀lú ìṣòro ìṣòkúnlé. Ògbó títa náà ògbó bàtú bàbá. Kọ́tà àwọn ògbó títa náà ògbó làlà ó bá dé bá. Ìmọ̀kú aláàjì bàbá ìfọ̀. Àwọn ògbó títa náà ògbó. Àwọn alájà lọ́wọ́. Alájàlá sọ́ọ̀tì òbí òlẹ̀ ọgbọ́kọ́. Àwọn ògbó tẹ́gẹ́ ògbó àwọn ògbó títọ́ náà ògbó àlàbú. Àwọn ní tàbí alájí sáyé ìdìbò òṣùpá kúròdó. Ẹ bá tọ́jú orúkọ àdìdì Àlàbí Paso. Àwọn yẹn gbogbo tí ń tọ́nà ògbó àmìwọ̀n ọwọ́ kú jẹ́. Wọ́n bá sọ pé báàsì alájú sáyé òṣùpá, alájú ọlọ́ọ̀kà, alájú aláwọ̀ sẹ́jú, ṣẹ́ńkà, òun ọ̀bẹ, alájú àṣìgbàgbé, gbẹ́ẹ́rẹ́gbẹ́. Ara wọn ní Ramisi, Aloko, Ìkọ̀wá, Bàbá Bọ́sẹ̀, Ṣọ́gbà bẹ́ẹ̀. Wọ́n ń pọ̀ yìí. Aloko. Alóbùkù. Òkọ́dà. Nínú lẹ́dà tí wọ́n kọ́ ti ń tọ́ ọmọ ògbó àlàbí ńlá. Torí pé gbogbo àwọn ọmọ ọjọ́ kan lẹ́yìn ní ìpàdé wọn ti ń sún. Gbogbo àwọn ọmọ ọjọ́ kan lẹ́yìn ní ìpàdé wọn ti ń sún. Ní ìbá ní ìkọ̀jẹ́ sí rí bọ̀lẹ̀ àlàbò mórí. Olórí mímí ọkọ̀ bí àlàbò rí. Ìgbọ́gbọ́ oníṣẹ́ ààrẹ àjọba àgùntò ní. Kọ́tà. Ìgbọ́gbọ́ oníṣẹ́ ààrẹ àjọba àgùntò ní. Ilẹ̀ àjọba wa láyé tó sọ àjọba àgùntò ní. Àbí ṣàṣefù níbi iṣẹ́ orin àjọba àgùntò ní.
òní ṣàṣetì lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ àjọba àgbègbè ní. Gbogbo wa yìí kọ́kọ́ ló ní ṣẹ́wà àjọba àgbègbè ní. Àwọn wo là ń lẹ́kọ̀ọ́ bí wà kí ló ṣe? Kí ló ṣẹlẹ̀ tàbí lọ́dún báyìí kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ kí ló ṣe? Kò sí náà lọ. Ọmọ tuntun bá ọjà kò jẹ́. Ọlọ́pàá ìbára tó ń gbà ìbára ló tó olóṣè. Ọṣẹ gbogbo olùsọ́mọ́ wa tí ìbá sọ pé wọ́n máa ṣe é. Rush. Àwọn olùgbàgbé ibi tó bá yẹ ká ànàká sí àbá ànàká sílẹ̀. Ẹni tí wọ́n jẹ ẹ bá bá fi àjà àti àjàdẹ̀kú. Ló ṣe o, òun náà bẹ́ẹ̀. Ẹṣẹ́ tí a jáde sí ẹṣẹ́, wọ́n sọ pé èmi, ọmọ bọ́lá, wọ́n lè ní bàbá lọ́jọ́ bí wọ́n láyé, káàkiri kájọ́ eré sílẹ̀ kẹfà ìjà lọ́mọ lágbára lọ. Ọmọ bá ṣe eré ìmọ̀ lọ. Gbogbo kálọ̀ wọn ṣe.